ẹ rí ògiri kí ni orúkọ rẹ̀, ẹ rí òjijì dandan, ẹ rí dandan lásán nígboro, ẹ pè ní pósítà Oríyọmí Òkìkí. Ẹ gbọ́ orin Saheed Òṣùpá ni, ó ní ẹ má fẹnu pèpè kúpè sínú ayé mi, ẹ má fẹnu pèpè kúpè sínú ayé mi, mi ò fẹ́ tàbí ṣùgbọ́n nínú ayé mi, mi ò fẹ́ tàbí ṣùgbọ́n nínú ayé mi. Ọ̀rọ̀ tán bá sọ ọmọ pẹ̀, òkò tán bá sọ ọmọ pẹ̀ ní sọmọ ni. Wọ́n bọ́ tẹ̀nu ẹni gbọ́, wọ́n bára wọn nínú jẹ́, wọ́n sọ̀rọ̀ mi lẹ́yìn, mo ti gbọ́, mo ti gbọ́, mo ti gbọ́. Èmi kàn ṣe bí aláìgbọ́ ni mo ti gbọ́. Governor Seyi Makinde ti sọ̀rọ̀, and I'm going to leverage on his statement. His Excellency Engineer Abiodun Oluseyi Makinde ó ti sọ̀rọ̀. Ó ní 2027 ó ló máa wà láàrin aráàlú àti ìjọba ni wọ́n fi dìbò, wọ́n dákọ̀ ẹgbẹ́ òṣèlú APC. Mo tún wá ń ṣàtẹnumọ́ ẹ̀ fún yín, ẹ fi Oríyọmí lẹ̀ o. Oríyọmí ò ṣe yẹ́ẹ̀sì sáwọn tí ń sọ̀yọ̀ ń pè ọ́. Oríyọmí ò sì ṣe no sáwọn tí ń sọ̀yọ̀ ń pè ọ́. Oríyọmí kò sáà tí ìbọ́ta pé ó yá o, mo ṣetán mo fẹ́ díje, àbí tí n bá bọ́ta pé mo ní mo fẹ́ díje. Ṣé àrí nǹkan kan tó sọ pé mi ò ní ẹ̀tọ́ láti ṣe bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà? Àbí mo kàn lẹ́tọ̀ọ́ láti dìbò ni, mi ò lẹ́tọ̀ọ́ láti gba ìbò. Tó bá jẹ́ pé mi tí ì sọ, ẹ jẹ́ ń sọ náà bí n bá tiẹ̀ fẹ́ sọ ẹ tó dọ̀tá mi. Ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ mọ́ gbẹ́ran ọdún wá, ẹ̀kọ́ ẹgbẹ́ran ọdún wá. Ṣé ẹran ọdún tẹ̀ ń gbé wá fún mi tí mò ń fún àwọn èèyàn tó wà ní chájì tèmi? Ṣé ẹran ọdún èyí tẹ́ ẹ fẹ́ ṣe ni àbí èyí tẹ́ ẹ ti ṣe tá a kó pa ń bẹ̀? Ẹ wá torí mi ìtẹ́ fẹ́ ṣe ẹgbẹ́ran ọdún wá, a sì ti sọ ọdún tán, ẹgbẹ́rẹ́ ṣe ọdún wá, a sì ti sọ ọdún tán. Ṣé ní tó bá jẹ́ ẹ̀tọ́ wa ẹ máa fún wa o, torí àwọn tó ní orí orogún ìjáyọ̀ ọ̀la o, wọ́n gba ẹ̀tọ́ wọn o. Àwọn tó ní wọ́n gba ẹ̀tọ́ wọn torí pé mi kí mo ní. Kí ló dé tẹ̀ ń yọra yín lẹ́nu? Bí pósítà mi kẹ́ ẹ rí fọ́tò mi ń bẹ̀. Ọ̀yọ́ ń pè ọ́ kò sí fèèyàn kan, àwọn tó Ọ̀yọ́ ń pè pọ̀. Inú ẹ̀yin tí ẹ̀ ń fa wàhálà pé Ọ̀yọ́ ń pè ọ́ tẹ́ fẹ́ sọra yín dọ̀tá Ọ̀yọ́ ń pè ọ́ yìí, bóyá ẹ̀yin gan wà nú àwọn tó Ọ̀yọ́ ń pè ẹ mọ̀. Ọ̀yọ́ fẹ́ pe gómìnà tí wọ́n fẹ́ ó jẹ, wọ́n fẹ́ pe state honourable tí wọ́n fẹ́ ó jẹ, wọ́n fẹ́ pe rep tí ó sojú wọn ní House of Representatives tí wọ́n fẹ́ ó jẹ, wọ́n fẹ́ pe senators tí wọ́n fẹ́ ó jẹ. Bóyá wọ́n wo ṣẹ́ ìwọ tó ń ṣèjọba gan lọ́wọ́ báyìí pé bóyá wọ̀ ni wọ́n fẹ́ pè. Kí ló dé tẹ̀ wá ń yọra? Ẹ ti ń dààmú ara yín ju o, ohun ayé tí ó báyé lọ. Adẹ̀wà fọlọ́hún lẹ̀ pátápátá, adẹ̀wà ti nígbàgbọ́ nínú àwọn calculation kan tó yẹ pé Ọlọ́run ní máa jẹ́ ó ṣẹ. Ẹ gbé ọlá fáwọn olóṣèlú wípé láìsí wọn èèyàn ò lè dé ipò. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o. Tó bá jẹ́ pé láìsí wọn èèyàn ò lè dépò lóòótọ́, ẹ̀yin ẹ sọ pé láìsí Ọlọ́run èèyàn ò lè dépò. Ẹ rí i pé Ọlọ́run ó lo àwọn olóṣèlú yẹn fún yín tẹ́ fi dépò. Oríyọmí ò sínú ẹ tí èèyàn lè dẹ́rù bà, ṣùgbọ́n ẹ má dẹ́rù bà àwọn èèyàn míì tí wọ́n dá, tí wọ́n fẹ́ ṣe dáadáa. Charity mi kékeré ni, èmi ò sẹ́ni tí èèyàn lè dẹ́rù bà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ pé kọ́ọ̀lù yẹn o, as stage manager ni èmi mo sọ fẹ́ nìyẹn kó pè mí bẹ́ẹ̀ sódà máa fi trend, wọ́n á fi máa sọ pé kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí n attack ẹ̀ padà. That's not an attack. Ẹ̀yin so ṣe rí ẹ̀yin yẹn wá, ẹ̀yin aráàlú èyàn fọkàn balẹ̀, ṣùgbọ́n olóṣèlú ẹ má fọkàn balẹ̀ o. Ẹ̀yin tẹ́ fẹ́ díje tẹ́ wò pé Oríyọmí ni problem yìí. Ẹ wò, I am going to be. God will make me the problem of every politician. Every politician tí ó bá fẹ́ máa jẹ gàba lórí aráàlú tí ò ní fún wa lẹ́tọ̀ọ́ wa, problem yìí là á sì máa jẹ lọ. Ẹ wá ẹni tẹ́ fèsì o, èmi ò sínú ẹni tó fẹ́ bá yín díje o. Èmi ò sínú ẹni tó fẹ́ bá yín díje o. Ẹ wá ẹni tẹ́ fèsì. Ẹ má wulẹ̀ fi bọn lé àwa kí o.
ẹ má wulẹ̀ ní kankan against àwa o ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún yín pé ká mọ̀jọ́ kan yín ọba lẹ̀ ni pé even Toríyọmí ò bá jáde tẹ́ ẹ bá ń ṣe pé kásàmọ̀ parẹ́nu mọ́ kásàmọ̀ gba gbogbo ọ̀nà sọ̀rọ̀ ká máa discourage ẹ máa sọ báyìí ẹ̀yin kẹ́ ṣe bí pé ẹ nífẹ̀ẹ́ rẹ̀ ni ẹ̀yin kẹ́ máa attack ẹ kún orí social media ẹ ṣe báyìí Toríyọmí fúnra rẹ̀ ò bá jáde Oriyomi will not cease to be the problem of àwọn ọ̀jẹ̀lú tí wọ́n pera àwọn olólóṣèlú. Mo sì máa ṣe iṣẹ́ tọ́lọ́run rán mi. Kò dìgbà tí mo bá jáde tí mo bá gbàpótí. Ṣùgbọ́n tọ́lọ́run bá sọ pé gbàpótí yẹn náà ló kàn. Kò sẹ́ni tó lè stop mi láti ṣe. So tí Oriyomi ò bá gbàpótí, mo fẹ́ kẹ́ mọ̀ pé Ọ̀yọ́ ń pè ọ́ has come to stay. Àwọn aráàlú they are ready for change. Àwọn illiterate tẹ́ ń pè ní illiterate yẹn. Àwọn ìyá tèmi tẹ́ ń pè ní illiterate. Àwọn bàbá tèmi tẹ́ ń pè ní illiterate. Àwọn ọ̀dọ́ ẹgbẹ́ tèmi tẹ́ ń pè ní illiterate. Tẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ illiterate. Tọ́ bá torí pé wọn ò kàwé tó ẹ̀yin tẹ́ ẹ̀ fi pé wọ́n ní illiterate yẹn. Wọ́n á sọ fún yín pé nídìí iṣẹ́ tí kálukú wọn yàn láàyò. Literate làwọn náà illiterate dẹ̀ lẹ́yìn bẹ̀. You know, you think going through university, polytechnic, college of education ló máa ń sọ yẹn di literate àbí? Don't worry. Let's wait for that time. You will see. Bóyá àwọn ni illiterate ni, bóyá ẹ̀yin ni illiterate ni, ẹ mọ̀ wípé àwọn àgbà ọ̀jẹ̀ nínú olóṣèlú tí wọ́n mọ ìbò yí, tí wọ́n mọ ìbò kọ, àwọn lè ń reverse as illiterate. Ẹ mọ̀ pé àwọn àgbàlagbà olóṣèlú gangan ọ̀kàwé bíi tiyín. Let that time comes. Tọ́lọ́run bá ṣetán láti change nǹkan, ẹ má máa tanra yín o. You are just deceiving yourself. Ẹ ń bá ẹ̀ para yín gan o, Ọlọ́run. Ẹ ò bá para yín o. Oriyomi wo ni kíní kan okay tí ó bá jẹ́ Oriyomi yóò ṣáàjẹ́ èèyàn kan Toríyọmí ó dúró pẹ̀lú election 2027 mo padà sórí ọ̀rọ̀ His Excellency Engineer Abiodun Olúṣèyí Mákindé ọ̀gá mi ni mo gbà fún ẹ lọ béèrè lọ́wọ́ rẹ̀ ìyìn lè ṣe nǹkan kan kọ́ mọ̀ sí ìyìn lè ṣe nǹkan kan kí Ṣèyí Mákindé mọ̀ sí ẹ lọ béèrè ọ̀gá mi ni mo gbà fún òun ló sọ ọ̀rọ̀ tó sì sọ ni mò ń tẹ̀lé mo rí lọ́dún kan mo rí lóṣù kan o ìníyẹ̀ lórí ọ̀rọ̀ tèmi àti gómìnà Ṣèyí Mákindé bá jọ sọ ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé sọ ni pé ìbò 2027 láàrin aráàlú àtolóṣèlú ni so aráàlú náà lọ wá ṣe tán aráàlú ló ní Ọ̀yọ́ ń pè ọ́ aráàlú fẹ́ fa honorable kalẹ̀ aráàlú fẹ́ fa senator kalẹ̀ aráàlú fẹ́ fa rep kalẹ̀ aráàlú fẹ́ fa gómìnà kalẹ̀ aráàlú sì fẹ́ láàrẹ tí wọ́n tẹ̀lé tí wọ́n bá tiẹ̀ lè bẹ̀rẹ̀ látòkè they want to have a say aráàlú fẹ́ sọ fún yín pé owó tẹ̀ mú wá lọ́dún mẹ́rin yẹn ẹ fi ń fìyà jẹ àwọn ni aráàlú fẹ́ sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe ń wá lọ́dún mẹ́rin yẹn o tẹ̀ ń fáwọn lówó tẹ̀ ń sá lọ yẹn ẹ fẹ́ bayé àwọn jẹ́ ni ọmọ àwọn òríṣẹ́ àwọn gangan òróúnjẹjẹ ọ̀nà wọn ò dá gbogbo nǹkan wọn lẹ̀ ń bàjẹ́ aráàlú ló ṣe tán not Oriyomi Hamzat tí aráàlú bá wá sọ wípé àwọn ṣe tán lóòótọ́ ẹ rí àwọn tí wọ́n gbé kalẹ̀ ẹ gbọ́ ẹ rí àwọn tí wọ́n gbé kalẹ̀ ṣé mọ̀ pé gbà kan mo ń sọ pé ẹ lè rí mi ní òṣèlú ẹ lè ṣe mo sì ń wá ní òṣèlú èmi gẹ́gẹ́ kọ́ ni mò ń jáde ni mò ń tẹ̀lé àwọn tó ń jáde mò ń tẹ̀lé àwọn tó ń jáde mò ń bá wọn kiri gbogbo ibi tí wọ́n ń dé pé ẹ dìbò fẹ́ nìyẹn dìbò fẹ́ nìyẹn dìbò fẹ́ nìyí ṣé àǹjẹ̀nú làwọn olóṣèlú tó ń yíbò ṣé nínú wọn kọ́ ni wọ́n fọ́ káàkiri ẹgbẹ́ òṣèlú káàkiri ṣé a máa wò tí ọmọ lọ báyìí for life ni irú ẹni tó pè láti ìlú òyìnbó tó sọ̀rọ̀ yẹn àìmọ́ gbé kalẹ̀ ní baba ń gbà tí ẹ bá ráàyè pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ yóò sọ fún yín pé tóun sọ ni pé Oriyomi Hamzat dá irú rẹ̀ lọ yẹ ń pò ṣùgbọ́n ẹ̀rù ń ba òun wípé àwọn olóṣèlú èè jẹ́ kéèyàn gidi ó débẹ̀ yóò sọ fún yín pé tóun sọnù kò sọ pé mi ò qualify orílẹ̀-èdè láti rẹ̀ tó yẹ pé even lórí SSC resort ẹ̀ tó fi parí ìjọba lágúmẹ̀ntì wà ń bẹ̀ tó dẹ̀ jẹ́ president Nàìjíríà this same country láti rí ẹ̀ tó yẹ pé SSC rẹ̀ SSC basic senior secondary school certificate ó wà controversial ó dẹ̀ parí ìjọba ó dẹ̀ ṣèjọba ó parí ìjọba àní aráàlú fẹ́ mú láàrin ara wọn wọ́n fẹ́ tó gbọ́ èdè wọn somebody who can speak their language wọ́n fẹ́ ẹni tó ní etí wọn wọ́n fẹ́ ẹni tí ó mọ kọ̀rọ̀kọ́ndù wọn wọ́n fẹ́ ẹni tí kì í ṣe political philanthropist ẹ̀yin condemn yìí
inú ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú náà fi ń wọlé. Wọn ò fẹ́ popular jingle, wọn ò fẹ́ mọ̀kàn popular lórí rédíò. They don't want a radio presenter. But radio popularity, they don't want it. Television popularity, they don't want it. They want somebody with them, somebody láàrin wọn. Ó dá tẹ́ bá tẹ̀ wá pé mi lọ́yọ́ ń pè mí lọ́yọ́ ń pè ọ́. Ṣé mi ní honorable? Èmi ní ṣe senator? Èmi ní tún lọ rep ni? Kí ni tí ń bà yín lẹ́rù? Kí lẹ fẹ́ kí lẹ ń sáré kì í fún? Kí lẹ kẹ́yìn attack Oriyomi fún? Tó bá yẹ kó Oriyomi jáde, tó bá fẹ́ win ẹjọ́ win, tí ó bá win ẹ fílẹ̀. Tí àwọn tó jáde tí wọ́n win election ṣé wọ́n kú ò láyé ni? Stop discouraging people. Ṣé ẹni tèmi kékeré ni o? Ṣùgbọ́n Ọ̀yọ́ has come to stay. And Ọ̀yọ́ is not for Oriyomi Hamzat. Èmi kọ́ ni mo ní Ọ̀yọ́ o. Go and make your research. Go and make your research. Èmi kọ́ ni mo ní Ọ̀yọ́ o. Èmi kọ́ o. Ṣùgbọ́n bí Ọlọ́run ẹwà tí dọ́tẹ́ ti sọ, wọ́n wá bá mi, wọ́n gbé kámẹ́rà sójú mi, wọ́n sọ oríṣiríṣi, ṣẹ́rí kí n jáde pé mo ṣe tán. Síbẹ̀ àwọn tó fẹ́ dìbò kálukú wọn sọ pé àwọn ti ṣe tán. Àwọn tí ó contest wọ́n ti ń sọ oríṣiríṣi nǹkan, ṣé mo change tí mo ṣe tẹ́lẹ̀ ni? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ dìbò ti ń jáde pé àwọn ṣe tán náà, ṣẹ́rí mi kí n jáde ni? Ṣẹ́rí mi kí n jáde? Ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé tó bá tásìkò òbò, some people are waiting for my voice. Some people are ready to go where I ask them to go. Enemy lè win the world with me. Let's wait till that time. Let's wait till that time. Let somebody come out for Ọ̀yọ́ ń pè ọ́, ká fà kalẹ̀ nínú Ọ̀yọ́ ń pè ọ́, ká fọ honorable kalẹ̀ nínú Ọ̀yọ́ ń pè ọ́, káwọn tí ó ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí Ọ̀yọ́ ń pè ọ́, ká mú political party wọn tó máa pè wọn, káwọn tí ó ṣẹlẹ̀. Look at one of my friend, my very good friend, Abdulrazak Abdulgani, Mr. GRA. Ẹ wo bí ọkùnrin yẹn ṣe dáa tó níwà àti níṣe tọ́jọ́ ọmọlúàbí. Ẹ wo gbà tó ti ń jáde tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ fún tíkẹ́ẹ̀tì. Torí ẹ sì mọ̀ pé ó ṣe dáadáa, ẹ mọ̀ pé ó súnmọ́ aráàlú, ẹ mọ̀ pé àárín aráàlú ló wà. The greediness and this attitude of politicians láti máa shed àwọn èèyàn tó lè ṣe dáadáa. Ó jẹ́ pé wọ́n kàn máa gbé tó wù wọ́n lé wa lórí. Ilé aráàlú láwọn ọ̀fẹ́. It is not for Oriyomi Hamzat. Tí wọ́n bá sì mú mi tọ́lọ́n bá ní iṣẹ́ tó bẹ́ẹ̀ kí n mọ̀ ṣe. Tọ́lọ́n bá sì ní mọ̀ ṣe, gbogbo ayé ò tó bẹ́ẹ̀ pé kí n ṣe. What's our problem? So ẹ dojú ìbọn yín kọ bò mí. Ẹ mọ̀ yìí sọ́dọ̀ tiwa, àwọn òsínú ẹ̀tẹ́ ẹjọ́ ń contest o. Do or die ilẹ̀ yín fẹ́ ṣe. Ẹ fẹ́ yìnbọn pa gbogbo ayé. Ẹ̀yin àtàráàlú lẹ fẹ́ contest kìí ṣe ẹ̀yin àtoríyọmí o. Aráàlú lọ́yọ̀ ń pè ọ́ o. It's not Oriyomi o. Tí Ọlọ́run bá sì sọ pé Oriyomi ọ̀yá ní ìsínú ẹni tí èèyàn lè lo àlùmọ̀kọ́rọ́ yín fún kọ́ wa fi máa gbé discourage. They don't discourage me. Táràlú bá lọ yá wọ́n lè fẹ́ tó wù wọ́n kalẹ̀ èmi ò tẹ̀lé. Mo sọ fún yín ni pé gómìnà Ṣèyí Mákindé sọ pé láàrin aráàlú àti ìjọba àtẹ̀yìn olóṣèlú níbo tí ń bọ̀ èmi faramẹ́ táràlú bá fà kalẹ̀. Ẹ gbọ́ mi yé, mo faramẹ́ táràlú bá fà kalẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀sí ń gbèrò yìí pé Oriyomi tí lóun jáde òun ò win ẹ gbé láti bẹ̀rẹ̀ pé I said if pé tí mo bá jáde màá win. Ó dá ṣé kí n sọ pé tí mo bá jáde ní win ni ṣé mi ò wà nílà ká ìbí ti yín ni nígbà tí ń dùn yín. Ṣé kí n sọ pé tí mo bá jáde ní win ni ẹ̀yin náà bá ń sọ. Ṣé ẹ̀yin lè sọ bẹ́ẹ̀? Ṣèyàwó yín lè lórúkọ ẹni ò ní bí. Ẹ lè làjò kẹ́lẹ́ ní dé. Ṣé ẹ lè jáde kẹ́lẹ́ ní wọlé ẹ̀yin tínú bí. Tíyàwó yín bá lóyún yọ sọ̀ láyọ̀. Bẹ́ẹ̀ bá làjò ẹ dé. Bẹ́ẹ̀ bá wọlé ẹ jáde bẹ́ẹ̀ sì jáde ẹ wọlé. Àjáde wọlé ò ní tọ́ sẹ́yìn náà. Èèyàn máa sọ ń tọ́ da síra rẹ̀ ni o. Gbogbo ohun tó trend lánàá ẹ ṣe oríire. Ẹ tún gbélé yìí náà Oriyomi ló wọ́n jáde wọ́n wọlé. Aráàlú àti olóṣèlú ló fẹ́ dìbò. Aráàlú àti olóṣèlú ló fẹ́ dìbò. Ẹni wọ́n bá sì fà kalẹ̀ ilé mi ò tẹ̀lé. Èmi ò ní tẹ̀lé olóṣèlú this time around. Ẹni aráàlú bá fà kalẹ̀ ni wọ́n tẹ̀lé. Ẹ̀yin aráàlú wọ́n ti wá ní illiterate lẹ́yìn bàbá yìí. Wọ́n ní illiterate lẹ́yìn màmá yìí. Ó dà tẹ́ ẹjọ́ olóṣèlú tí ń bẹ́nu yín. Wọ́n náà mọ̀ kankan. And I want you to show them that you are, despite the fact that lọ university lọ polytechnic kò sọ yìí di illiterate. Ẹ jẹ́ kó yé wọn when it is time. Ẹ jẹ́ kó yé wọn wípé bí àwọn ṣe wà illiterate láspẹ̀tì wọn ilẹ̀ yìí náà wà illiterate láspẹ̀tì yín. A wà á pàdé lórí sókàn wá. Ẹ tún lè pè bẹ́ẹ̀ ṣe pè bẹ́ẹ̀ bá ṣe pè á máa dá yín lóhùn.
ó wà ńlẹ̀ gan ni o ó wà ńlẹ̀ gan ni o ọmọ Ìbàdàn ni mí ní Olúyọ̀lé níbi olè gbẹ́njàre olóhùn ọmọ agbọ́ sásá mọ́sá ọmọ agbọ́ yàyà ìmọ̀yà ọmọ agbọ́ kìjìkìjì ẹsẹ̀ mọ́ta kìjì tí ọba jẹ́ ni ọba yá ayẹ́ni tí ọba jẹ́ ni ọwá yá ajẹ́ ni ọwá san. jẹ́ ti gbọ́ ẹ mọ̀ dẹ́rù bà wá owó ìdẹ́rù kínní lábarúgbó aráàlú ló ṣe tán Ọ̀yọ́ ń pè ọ́ wọ́n fa state honourable kalẹ̀ wọ́n fa house of rep wọ́n fa kalẹ̀ wọ́n fa senator wọ́n fa kalẹ̀ wọ́n fa gómìnà wọ́n fa kalẹ̀ àwọn fẹ́ wo ìbò wọn ẹ ti ẹ̀dùn náà ṣé pìrìsẹ́ńtà sẹ̀yìn ni sáà sẹ̀yìn ni bẹ́ẹ̀ bá kówó jẹ lọ́tún lósì náà tẹ́ fẹ́ dìbò ọ̀dọ̀ wa lẹ́sà wá àwa aláìní àmọ́ kùn yín lọ́dà ara yín dúdú àwa aláìní ẹ̀yìn akákùn yín lẹ́fun kápẹ́ yín lẹ́yìn rẹ̀ what is happening kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ kí la ṣe fún yín. mo rántí gbogbo assurance ni mo ní pé wàláhì GRA ó gba tíkẹ́ẹ̀tì àfi bí wọn ò bá mọ tọkàn lọ́rọ̀ ló kù they deprived him kèsì ẹ̀kan kèsì ẹ̀mejì they deprived him just because he's a presenter why kí ló dé káràlú wá fa GRA kalẹ̀ ní ìsìn kọ́yọ̀ ń pẹ́ pé nínú ẹgbẹ́ yìí o GRA la fà kalẹ̀ o kẹ́ wá ní ẹnìkan o ọ wá láti ibì kan o kémi ọ tẹ̀lé o kémi ọ kọ̀yìn sẹ́ni yìí o kémi ọmọ jáde tán o ẹ lọ́ṣèlú ọ̀dà àwọn ni wọ́n ń pàṣẹ ayé wa ibi mọ̀ wáyé tó bá ní wọ́n wo ní ìsìn kò sí tí ń ṣe kọ̀kọ́ kú òǹbí náà torí wọ́n wà tí wọ́n fi kín lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi wo ìlẹ̀ àpò èdò ilé bàbá ẹ̀ mo fara mọ́ Ọ̀yọ́ ń pè ọ́ o tó bá jẹ́ mi wọ́n pè ó dìgbà náà ná bọ́jà lómi wọ́n pè ó dìgbà náà ná ṣùgbọ́n gbogbo ẹni tí Ọ̀yọ́ ń pè ọ bá pè Oriyomi Hamzat ó tẹ̀lé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sì ti sọ pé láàrin aráàlú àtolóṣèlú ìnìbò 2027 ní ọ̀dàlẹ̀ mi ọ̀yápá o mo dúró lórí ọwọ́ òdodo àti ìfẹ́ aráàlú Ọlọ́run ó jẹ́ ó bá wa láyọ̀ o àní mọ́ bá lọ báyìí o ọjọ́ kan náà láyí padà ó dé ẹ ṣeun o. You see, mo gba several calls and on ẹni tó pè láti United States lánàá and the one thing tí mo kàn sọ tí mo jẹ́ kó yé àwọn èèyàn ni pé I look at the context of what was spoken ntẹ́ni yẹn sọ lánàá mo wá yọ àwọn nǹkan mẹ́ta níbẹ̀ ṣẹ́rí wọ́n pè sí kan ní action and reaction. So the velocity of your action may determine the first law veracity, the first law of motion of your response. ọkùnrin yẹn mo kàn fẹ́ kọ́ rẹ gbogbo àwọn tó bá ń ṣe nǹkan ẹ má jẹ́ àmà sọ̀rọ̀ pẹ̀lú ìlara mọ́ àti nínú bí ni ìlara ni wípé ṣé wọ́n nìkan ló ń ṣe nǹkan dé fáwọn èèyàn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń ṣe irú tiẹ̀ náà ṣe nítorí pé oní rédíò láti pé ó ti mú ìlara and that was the high point tó fi jẹ́ pé response fi wá tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ má jẹ́ kí ìlara wà nínú ẹ̀ ṣé wọ́n nìkan ló ní rédíò níbi tó dípò ní rédíò ló fi ń ṣe báyìí kíní kan ìlara ti wọ̀ bí ìgbà tí wọ́n rán bàfàgáyé nǹkan bí ìgbà tí wọ́n rán ẹni yẹn láti wá jíṣẹ́ ibi ni ṣe ti understand but rédíò freedom of speech wà ṣe ti understand freedom of speech wà so but why you have your freedom of speech only limitation of freedom of speech kò gbọ́dọ̀ infringe lórí other people's freedom of speech too or other people's personality. So màá rọ gba àwọn èèyàn tán bá fẹ́ give comments we should look at it deeply pé ṣé kò ní ẹ̀tanú lé nínú ṣé kò nínú bí ni nínú you understand so tànà yẹn ní inú ni bí ni nínú Ọlọ́run adé wà pẹ̀lú wọn so I will love the man was saying something nice pé ẹ ṣọ́ra fáwọn èèyàn and no the rest but wípé ẹ ò lè wọlé kíní kankan yẹn kò tí ì sẹ́ni tó sọ fún ẹ pò ń fẹ́ dìbò náà kákòókò bá dẹ̀ tó tí ìdá bá fẹ́ jáde ìdí ó lanu. fúrọ́là. tí ẹ dúró kí n sọ pé ń ṣe náà. so kò tí ì tó level yẹn ṣé òjò tó ń kú tí wàá dá wàhálà lẹ́ ni àbí àbẹ̀rù ń bá àwọn òjò tí ò tí ì rọ̀. so that's what I see to it òjò tí ì rọ̀ náà. so tí wàá ń bá ó pè láti rí ni. so we want to rest it torí is personal non grata ni lónìí ká wọnú ètò lọ gbangba pátápátá lónìí ṣe tí wọ́n ti sàn mo kàn fẹ́ lé yẹn ni pé when people want to talk ẹ má talk pẹ̀lú níbí ni ẹ ti pé ẹ̀yin kọ́ lẹ́ dìbò ẹ̀yin kọ́ lẹ́ sì kàbò kò lè wọlé. àwọn aráàlú tó ń rí ohun tí wọ́n jẹ wọ́n mọ̀. kò yà gbọ́ kò gbọ́ tí mo sọ fún ẹ tó bá dé wẹ̀ kó má gbọ́ level yẹn high gan ṣe understand ẹni tó dẹ̀ ń bá sọ̀rọ̀ he has not told you pé òun fẹ́ dìbò kò sọ pé òun fẹ́ ṣe anything and if he wants. It is not somebody's responsibility to castigate that person. Dípò tí a fẹ́ demarcate yẹn àwọn ará létà tí wọ́n bá wí àwọn ìyá yẹn jọ ìyá mind wọ́n insult wọn wọ́n insult àwọn ìyá yẹn. oúnjẹ làwọn ìyá yẹn mọ̀ oúnjẹ wọn tó máa ń jẹ lọ́wọ́ mọ̀ àwọn ìyá yẹn ò mọ oúnjẹ mọ́ o wọn ò mọ oúnjẹ mọ́ they are enlightened
àwọn ìyá tẹ̀ ń wo àwọn náà ń dìbò they are enlightened people we don't need to insult the electorate because of our selfish interest so ẹ̀yin ìyá yóò dára fún yín o níbikíbi tẹ́ ẹ wà agbára everybody ní ìbò ẹ̀ and when the time comes ẹ ó lo ìbò yín àwa sensitize ni we sensitize you we let you know the power mo dẹ̀ túmọ̀ democracy fún yín lánàá the democracy is the government of the people by the people for the people ìjọba fún àwọn èèyàn ṣé ń gbọ́n ṣé for the people látọwọ́ àwọn èèyàn àti nítorí àwọn èèyàn nítorí yẹn gangan olówó important jù nítorí pé torí tiyín ní ìjọba fi wà ìjọba tí ò bá káyìn kún kì í ṣe ìjọba tó wá fi yín rẹ́lẹ̀ kì í ṣe ìjọba tó wá pọ́n yín lójú kì í ṣe ìjọba tó yí pé ẹ̀yin gangan ni mo lọ sọ lánàá pé look tí ìjọba kan bá ń takò àwọn èèyàn ó ń kú nìyẹn you don't stage a coup against the people torí àwọn èèyàn gangan ló ní agbára sọ tó bá fẹ́ gbàgbára lọ́wọ́ alágbára coup ni wọ́n ìtẹ̀ nìyẹn so ìjọba tó bá ti ń fara ní àwọn èèyàn ó ń dìtẹ̀ máwọn èèyàn kọ́ èèyàn charge fún coup ṣẹ́gẹ́tẹ̀ is a coup on the people so death penalty mọ̀ so bó ti lọ́rọ̀ nìyẹn orúkọ mi ní Ṣẹ́gun Ògúngbàyí ọ̀rọ̀ àpilẹ̀sọ mi nu. wọ́n sá ti dákọ̀ wọn báyìí. Honourable Speaker, 32 years ago, I mean 26 years ago, mo lọ bá ìkan nínú àwọn ọ̀gá wa nídìí iṣẹ́ yìí mo lọ bá wọn gbági wọ́n ní ṣọ́ọ̀pù kan síbẹ̀ ń gbà yẹn wọ́n máa ń gbéṣẹ́ jíngù fún mi mo máa bá wọn ṣe mo lè ṣe mẹ́rin kan fún mi lówó ẹyọ kan bá a ṣe ń ṣàǹṣe ń gbà wọ́n ṣàtì ẹ̀ ń gbé fún mi wọ́n ṣà ń lò mí bọ́lọ̀ ń ṣe rán wọn wọ́n á lọ bá wọn gbági ń jọ ẹ̀mọ́ á ní ẹ má jẹun àǹtí mo mà fẹ́ ra mọ́tò wọ́n ní ó ra mọ́tò ó tiẹ̀ mọ̀ wọ́n ara rẹ̀ àròpin ó ra mọ́tò olówó tó fẹ́ sọnù ni kí ni tiẹ̀ mọ́ sẹ̀yìn ọmọ yìí tẹ́ ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe mọ̀ ó ra mọ́tò tó yẹ pé tó bá rọra ní 200 naira lọ́wọ́ tó bá rọra 100 naira lọ́wọ́ yóò gbé ọ láti ilé rẹ débi iṣẹ́ tó tún padà létọ́ ọmọ rẹ ó jẹun. wọ́n fẹ́ ra mọ́tò. bọ́jọ̀ kadà lógun bọ́jẹ́ mọ́tò lọ́wọ́ ó rówó tó ọwọ́ fẹ́ ra mọ́tò tó yẹ pé ọmọ rẹ kó 1000 sínú ẹ̀ níbo ló ti rí ó ra mọ́tò. ẹ ṣe pé owó iṣẹ́ tán kú gbé fún tẹ́lẹ̀ wọn sanwó ẹ̀ pé. nọ́mbà ṣe rí àwọn dẹ̀ ń lo mọ́tò but ẹ mọ̀ pé nature mi but aunty mọ́tò yín lẹ páàkì kì í ṣe ẹyọ kan méjì lẹ ní. ó gbẹ́nu sọ̀n ìgbà ọmọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ lọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ṣé gbọ́ lọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ náà tó ọmọ pọ̀ ra mọ́tò nísìn ẹ mú ní ìhìn wàá sọ pé ń ra méjì ṣé bí ẹyọ kan tí mo gbé mi lọ tí mo gbé mi bọ̀ torí iṣẹ́ mi dì máa ń jẹ́ mo ní torí iṣẹ́ mi mo níbi tá a bá ti lọ gba jíngù tí wọ́n bá fún wa ní 2000 tó bá yẹ pé mọ́tò lágbé débẹ̀ wọ́n fún wa 5000 mo ní tá a bá rìn sẹ̀ lọ wọ́n pè gbowó mọ́tò 200 naira tó bá ṣe pà ń lọ ni wọ́n ní gbowó epo ní tí mo fẹ́ ránú mo ti rò pé serious ní ìmọ̀ pé ò ní làákàyè ṣé wọ́n yóò gàǹdì sẹ́yìn báyìí ọ̀rọ̀ yẹn pọ̀ and I left ṣùgbọ́n lọ́dọ̀ wọn mọ́ látijọ́ yẹn mo lọ ra mọ́tò mo padà fi mọ́tò mi gbé àǹtí yẹn. mọ́tò ti ń gan. ìmọ̀ bí ọ wà. what goes around comes around. And the level of hatred for people sẹ́ńgbọ́ will be meted to you at the appropriate time. love kamani. love is true love kamani and that is the way God works. ẹ má fẹnu ẹ̀tẹ́ pa anybody in life and you see when you allow people to trample on your destiny you may not rise up again. tẹ bá gba àwọn yẹn láàyè láti tẹ kádàrí ẹyin mọ́lẹ̀ èyàn lè mọ́ dìde mọ́. So that is why you don't allow people to tarnish or to trample on your destiny to waste your future for you. Tomati waste the future yẹn fún yàn you may not rise up again. Like somebody sir like somebody you have a radio you have an editing studio ẹ wá fẹ́ dá rédíò lẹ̀ wọ́n ní ìkọjá yìí fèsì calling rẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ sí mi. wọ́n sọ bẹ́ẹ̀ sí mi. No. The question is kí ni wọ́n mọ̀ tọ́lọ́run pè ní calling mi. God bless you. ẹ wà bẹ́ẹ̀ gbà tọ́lọ́run dá mi. ètò yìí pè ní calling yẹn bóyá starting point lọ́lọ́run pè fún mi. ẹ sí bẹ́ẹ̀ starting point ni. ó lè jẹ́ starting point you don't know so àwọn èèyàn ẹ bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀. àbọ̀ kí wá ṣe gbogbo èèyàn lèèyàn mọ̀ fún lésì o. no ọ̀kẹ́ ṣe gbogbo ìgbà náà lèèyàn mọ̀ fi sí ṣùgbọ́n àwọn èsì kan wà tó yẹ pé tẹ́ ẹ̀ bá sọ
ó ti dá yín padà sẹ́yìn inú ayé èèyàn lè kó ń bẹ̀ mọ́ I'm a spiritual person personally mo dẹ̀ máa gbára afẹ́fẹ́. àti ọ̀rọ̀ gan sísọ. mo máa gbára ọ̀rọ̀ àtagbára afẹ́fẹ́ tíyàn bá sọ àsọtẹ́lẹ̀ ibi sínú ayé ẹ̀ mọ̀jẹ̀ ọ lọ o gbogbo ohun tó bá gbà ní o fún bẹ́ẹ̀ mọ̀jà ìwọ náà tètè dá ọ̀rọ̀ yẹn padà nílànà tó gbà sọ tí ò mú jà dání tó bá pariwo sọ pariwo dá lónìí o nítorí pé rẹ́ẹ̀mù ariwo tó fi sọ́hun iná ni wọ́n fi stamp ẹ̀mí tó wà o mọ̀ sólẹ́mù olùdá lóhùn so ní tí mo wá fẹ́ sọ pásítọ̀ ṣé wá rí nípa ìmọ̀ràn ẹ bá ń báwọn èèyàn sọ̀rọ̀ gbogbo ẹni tí ń pé kéèyàn ọ̀gá nǹkan fẹ́ kéèyàn ọ̀gá tó ń débi kéèyàn ọ̀gá jùlọ o àwọn míì ń sáré pọ̀ ọ̀gá wọn sì ti sọwọ́ báyìí pé tó ọba ti ga tó báyìí ó ti tó níjọ ọba fẹ́ kọjá bíi ló ti ní problem pẹ̀lú wọn gbogbo ìmọ̀ràn kọ́ ló jẹ́ ìmọ̀ràn rí ẹlòmíì ó pretend bíi pé mọ̀ràn rí ló ń fẹ́ gbà ṣùgbọ́n tó wà nínú ẹ̀ content art ẹ̀ nìyẹn ó mọ̀ content art ni out of the contents of the heart the mouth speak it. then ká gbà yẹn mọ̀ràn kọ́ gbà àbí kọ́ mọ̀ gbà kọ́ sọ́dọ̀ ta wa. kò sọ́dọ̀ ta bẹ́ẹ̀ ni adult ni yes now let me tell you something pastor Milano ó give a sermon I'm talking about venerable Dr. Yomi Oluwajo lánàá ó sọ stages mẹ́ta tọkùnrin gbé láyé ó sọ the first stage ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ mo fẹ́ fàyọ o kẹ́yìn èèyàn gbọ́ o wọ́n sọ the first stage ní church wọ́n sọ sole authority tẹ́pẹ́ ńgbà yẹn bàbá lè sọ fọ́mọ oh yeah sit down there I don't go there oúnjẹ tí wàá jẹ rèé at that point in time sole authority ni bàbá ní tó bá dé level kan á di shared authority shared authority ni wípé iṣu ọlọ́sẹ̀ iṣu àdádì not even question I give opinion tẹ náà ni wípé no iṣu mi jẹ ẹ jẹ́ ká jẹ nǹkan báyìí okay ó ti di shared authority you are not recognizing the authority of that child ṣe you understand because child náà ti nípa tó lè kó are you getting it now ó ti less experience ẹ̀ náà age ẹ̀ ti dé age jẹ́ pé kò ń ṣe time jẹ́ pé sọ́kò mẹ́rẹ̀ gbẹ́nu sọ̀hún it's not normal time it's a time jẹ́ pé shared authority yẹn now last stage ó wà ní when you lose authority nígbà tó wọ́n bá sọ pé dádì ẹjọ́ ẹjọ́ kò bẹ́ẹ̀ yẹn má jáde o jẹ́ bá ti lo oògùn ṣé ó bá jẹ́ ká lo oògùn yín nìyẹn kìíní kan ọmọ yẹn ti di the father is not the father of his wife the son magbọ́ kìíní eléyìí nísìn I'm talking about personification the son is now the father of his father now ibi shared authority mo ń lọ when you allow people láti sọ̀rọ̀ ibi sínú ayé ẹ even a father to his son tó bá sọ fún adadi mi dem like bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ yẹn it's not àwọn ọmọ olóyìnbó wọ́n ní daddy don't be stupid don't be stupid wọ́n sọ fún ẹ kò ṣe kó bú daddy ẹ o wọ́n ní ẹ̀mọ́ wùwà wèrè ni o daddy o ti wùwà wèrè o. ó wà lẹ́ ló ẹ̀ parí ẹ̀ kó wà lẹ́ o. ó wà lẹ́ o ti wùwà wèrè o daddy don't be stupid daddy you don't need to shout at me wọ́n sọ pé ọmọ yẹn ti ń gbọ́ akínlódé tí dẹ́n kígbe bí asínwín báyìí ohun tó ń tẹ̀ láti sọ pé daddy ẹ̀mọ́ ó náà ti dé level yẹn now level of reply ni the same thing the spiritual ṣe tẹ́niwọ̀ níbi shared authority nìyẹn o tẹ́niwọ̀ ìdí bá sọ̀rọ̀ ibi sínú ayé yẹn tó bá tètè dá padà ibi yẹn farahàn but you rebuke it immediately. yóò wù jáde. tẹ́ bá sọ pé o lè ṣe rere sọ fún pé èmi ò ṣe rere àfi tí wọ́n ọ̀bà ní ṣe rere lókù are you getting what I'm saying ẹ fún náà padà because tẹ́ ẹ bá ta fà yẹn padà fún ọfà tó wá kò tí ì padà ṣe understand the arrow shot has not yet landed. So in order to destroy it, air defense system Israel àti Lebanon tẹ́lẹ̀ ju missiles orí atẹ́gùn ní kíní àti fọ́dànù àwọn náà wá ju tiwọn. kò ní jẹ́ kó land. a neutralize ẹ̀ lókè. no wà ní neutralize lásán àwọn náà wá dá tiwọn padà. ṣe you understand so you have to be you don't have to be on the defense all the time you have to be on the very counter offensive not only on the defense alone but counter offensive. So don't allow people to trample on your destiny. má jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ibi sí kádàrá ẹ̀ gbọ́ ìwọ ọmọ tí mò ń bá sọ̀rọ̀ léyìí gbọ́ ìwọ ìyá tí mò ń bá sọ̀rọ̀ gbọ́ ìwọ bàbá tí mò ń bá sọ̀rọ̀ bàbá mi ọ̀rọ̀ ibi tó sọ sínú ayé ọmọ ẹ̀ ló ń dààmú ọmọ yẹn ìwọ ọmọ yẹn sọ́ọ̀sì ṣe rere báyìí ọmọ yẹn ní ọba ní ṣe rere sọ́ọ̀sì ṣe bá sáyẹ fẹ́ dá báyìí ṣé n tó ṣe sí dá báyìí ọmọ gbẹ̀sán tó ṣe yìí ọmọ yẹn ó dẹ̀ máa bá a lọ bẹ́ẹ̀ yẹn nìyẹn pọ̀tọ́mọ bá ní tó ń ṣeré báyìí àdájì máa ṣeré wọn lọmọ yẹn rude ọmọ yẹn ó dẹ̀ tètè correct destiny ẹ̀ ni wọ́n bẹ ṣé wàá ṣeré báyìí àdájì máa ṣeré sa wọ́n lọ fún mi lésì ọ̀rọ̀ ọmọ yẹn ò fẹ́ sọdún burúkú ni ó ní choice ó choose destiny ẹ̀ fún rẹ̀ ló fi ní àdájì máa ṣeré
dádì máa ń ṣe rere kò ní sọ pé àbẹ́yìn náà fẹ́ ṣe tó dádì ti dàgbà ní tiwọn. àbí dádì ọlọ́run jẹ́ ṣe rere. ọlọ́run jẹ́ ṣe rere. You understand? So if you keep quiet, your destiny stays silent. A close mouth. If you keep quiet, your destiny says silent. A close mouth, a close destiny. So bó ti rí nìyẹn. Thank you. ọkọ láti wà lè jù lọ kọlọ ṣẹ́rí nítorí sọ pé party supremacy ni pé he mentioned party. ẹgbẹ́. now but ibi kan wà tẹ́ ẹ lọ tí mo like. and he mentioned ó dáa kò dáa. ó dáa kò dáa. wọ́n lè mí sọ o. ṣẹ́rí ibi tí wọ́n sọ pé ó dáa kò dáa wọ́n wo party supremacy wọ́n dẹ̀ wo party loyalty. For example tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé candidate kan wà nígbà kan ní state kan tán mú kalẹ̀ tí party fà kalẹ̀ ó gbọ́nà ìbúrú ni o ó gbà ọ̀nà tó yẹ kó gbà ni o ẹgbẹ́ sà fún ní tíkẹ́ẹ̀tì ìgbà tẹ́ fẹ́ fún tíkẹ́ẹ̀tì gbogbo èrò ẹgbẹ́ ni pé ẹni táwọn fà kalẹ̀ yẹn ni everybody gbọ́dọ̀ support bó ṣe ń pé kì í rí bẹ́ẹ̀ nígbà òṣèlú ẹlòmíì wá ṣẹlẹ̀ ọmọ ẹgbẹ́ mi wá ó ṣẹlẹ̀ lọ́ṣorí ó ṣẹlẹ̀ lọ́yọ̀ ó ti ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ lóńdó ó ṣẹlẹ̀ lẹ́yìn àkúrú ní almost all the state ní ètí mọ̀ ṣẹlẹ̀ wọ́n wá lọ bomi ṣé ráwọn tó lọ yẹn wọ́n believe pé wọ́n lóyà sẹ́gbẹ́ so irú wọn yẹn wọn kà wọ́n kọ́ ọmọ ẹgbẹ́ gidi ibi tó ti mọ ọmọ ẹgbẹ́ gidi ni pé whatever táwọn bá ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní gẹ́gẹ́ bí ẹgbẹ́. ó dáa kò dáa bí. ó dáa for example ẹ máa gbọ́ ọ ní progressive wọn kì í sábà ṣe primary ní progressive wọ́n máa ń jókòó àti máa ń ṣe bọ̀yàn náà máa ń wò lọ́dọ̀ tiwọn wípé lágbájá báyìí ibi tó ti ń bọ̀ ni o báwọn parent ẹ ṣe rí ni o bó náà ṣe rí ni o wọ́n profile ẹ̀. báwọn progressive ṣe máa ń ṣe lọ́dọ̀ tiwọn nù wọ́n dẹ̀ fàyàn kalẹ̀ ọmọ òye tán bá ti wá fà kalẹ̀ wọ́n believe everybody ó gbọ́dọ̀ sùúrù mọ́. ó gbọ́dọ̀ rúṣọ mọ́. but ní reactionary àwọn gbàgbọ́ ni pé ẹja lórí field ta ló lówó lọ́wọ́ ẹja jọ lọ fà á so ẹni tí ó bá ti wá fowó wìn nìyẹn ni wọ́n tẹ̀lé àmì ìwà majority wọn lè mọ tẹ̀lé kó dàbí progressive ló láyò àwọn máa ń tẹ̀lé ọmọ ẹgbẹ́ that's why tó ṣe strange ńgbà mi tí èèyàn bá jáde nínú progressive tí ẹnìyẹn bá bínú kúrò tó lọ ọmọ ẹgbẹ́ mi ó máa ń dùn wọ́n pé ṣé ni yóò mọ gbogbo bá àṣejọ máa ń ṣe láàrin ara wa ní kíní ẹ̀ máa ń ó mọ dàbí pàtó wa jẹ́gbẹ́ gbà àwọn tó kà fẹ́ jẹ àǹfààní ẹgbẹ́ torí wọ́n gbàgbọ́ nu progressive pé tó o bá wọlé tí kíní yẹn ò bá tí wọ́n bá fà ó kalẹ̀ tó bá dà ń pẹ́ ni tí wọ́n wá fà kalẹ̀ ẹ bá bínú pé ẹni yẹn ṣé kò fẹ́ lẹ̀ ni but progressive náà ti ra yàbàrá lẹ́gbẹ̀ẹ́ kan sìn wọ́n sọ pé dandan ọmọ ẹgbẹ́ mọ́ tí progressive tó wọ́n sí ni pé ta ló lérò lẹ́yìn ta ló lè fún wa ní dá vote tó yẹ pé a need electoral value. So wọ́n máa ń lo waiver láti lọ fi mú ẹlòmíì wá gbà ẹlẹ́ báyìí ò báyìí ló dẹ̀ ṣe rí àkẹ́sítọ́dì wà lọ́sùn dáadáa òkàdí dárúkọ wọ́n lọ mẹ́nìyàn wá gbà lágbájá àmọ̀pọ̀ lérò lẹ́yìn ó yá wá dìbò ó dẹ̀ dìbò lóòótọ́ ó dẹ̀ wọlé so party supremacy lẹ́ni sọ pé ó dá o wọ́n tẹ́ gbogbo alọ́run kò tẹ́ wọ́n lọ́rùn òkè àjọsà tó ibi tẹ́mi máa gbà wọlé rè ṣe rí gbogbo ẹni tẹ́gbẹ́ ò bá fún yín ẹgbẹ́ tó dáa fún yín là á fún yín tí gbogbo yín sì gbọ́dọ̀ gbà á kò ń ṣe ó dáa kò dáa that's autocratic. That is dictatorial. That is at the expense of the masses. Sáwọn ọmọ ẹgbẹ́ ló bá sọ̀rọ̀ ó dà kò dáa tẹ́bẹ̀rẹ̀ ti gbé bẹ́ẹ̀ yẹn you are now ẹ ti dehumanize àwọn èèyàn gangan nítorí pé ẹ̀mọ̀ ẹ̀pẹ́ ìta ìgbébọ̀ ò dáa ṣùgbọ́n ẹgbẹ́ gbọ́dọ̀ gbà ẹ̀rọ ẹ̀mọ̀ ẹ̀pẹ́ ẹgbẹ́ yín gangan òun ni ẹ̀ ti gẹ̀ ẹ́ wọlé. nínú ẹgbẹ́ jẹ́ pé ní gbogbo wọn ló máa ní. no kó wà ní sọ́kó dáa kò dáa ẹni tá a fẹ́ fún yín autocracy nìyẹn náà. ó túmọ̀ sí pé àwọn kan wà ní ẹgbẹ́ kò dáa ẹ̀yin náà mọ̀ ẹ̀pẹ́ yàn dáa. no stakeholders don't decide náà wọ́n sọ stakeholders don't decide. stakeholders don't decide ẹ̀yin náà mọ̀ ẹ̀pẹ́ kò dáa ẹni ọ̀rọ̀ asán ni ó dáa kò dáa o kò sí dá ilé ṣe o. ẹnìkan ti dìde ní house of assembly níbi ìrìn Ọ̀yọ́ ṣe tó ní pé my good and bad people of I don't know. máa gbọ́. Speaker. You're good and bad people. Even those who are not supporting you are not bad. It is on principle. It is on principle. I must say my good and bad people. Irú ẹni ẹ̀yẹ kan yọ immediately ni. Abáàdì ẹ̀yẹ kan kóra jọ. State assembly ló ti wà. Ìbàdàn not local government. Ló ti wá ń gbà yẹn. Ìbàdàn not local government. What do you mean? What's the meaning of that? Dárúkọ ẹni yẹn. Ìbàdàn náà ṣe yín pẹ̀lú Ìbàdàn náà. Mo jókòó síbẹ̀ ìjọ náà. I was a reporter. Kí ni ẹ bá dé Ìbàdàn náà? Ibẹ̀lẹ̀ ni yẹn. Ẹ máa attack mi lákẹ́lẹ́ ẹ tún máa attack mi Ìbàdàn náà. Kí ló dé gan? Àníyàn lọ́mọ ní ni. Rárá ọmọ Ìbàdàn yóò nílé yóò lóko. Ok oko Lákínyẹlé ilé ni. Ta ló sọ fún ọ pé oko Lákínyẹlé? extension Lákínyẹlé extension. Ìdẹ̀gẹ́ ni ilé igbó nínú gbó yín. Ẹ̀dá kan nínú gbó tẹ̀ tí wá. Wọ́n dún mi bá inú gbó. Àkóbọ̀ ni. Ibi tí mo wà gangan ni. Ẹ tí mi tẹ́ fẹ́ fàyọ ó dáa kò dáa yẹn ẹ jẹ́ àwo ó dáa kò dáa kí ni ó dáa tí wọ́n mì pé ó dáa sẹ́gbẹ́ kò dáa sẹ́gbẹ́ àbí ó dáa ní ìjọmọnìyàn àbí ó dáa ní ìjọmọnìyàn ó dáa láti ṣèjọba àbí ó dáa láti ṣèjọba ẹ̀ńtẹ́gbẹ́ bá fà kalẹ̀ wọ́n ti fà kalẹ̀ nìyẹn
so and a dẹ̀ ń retí pé a fẹ́ ní olórí gidi a fẹ́ àwọn tí yóò rí tara àlúrò àwọn tó dáa tí a bá yàn sípò so a dẹ̀ ní agbára àti dìbò yànyàn láì jẹ́ pé ẹgbẹ́ fà kalẹ̀ so ẹgbẹ́ sì ní already láti wo dídá kí tó fààyàn kalẹ̀ yìí torí wọ́n ní ó dáa kò dáa so ìgbà wo la á débi aláǹlọ. èmi fẹ́ wo from this angle nínú àwọn tí mo like jù ní politician wọn kì í tanra wọn nínú ilé bọ̀tán bá dé tàwọn àtàn wá wọn ń tanra wọn nínú ilé o wọn mọ ọmọ oyè wọn mẹni tí ì sọ ọmọ oyè ọ̀rọ̀ kan lọ lọ́wọ́ lọ́yọ̀ state ń sìn seriously as at Friday night mo wà ń bì kan pẹ̀lú àwọn kan ọ̀rọ̀ yẹn lọ lọ́wọ́ mo wà nù meeting yẹn yóò wà ń bẹ mo wà meeting yẹn ó tún ti kú òǹtọ̀sùn ó tún ti wá tọ̀yọ̀ kò sí wàhálà. mo wà nù meeting yẹn tó di pé ẹni tí ẹ̀dẹ̀ ń sọ yẹn náà ẹni dáadáa ni ṣùgbọ́n ayé rẹ ti wúkọ́ kò níbi tí ń lọ. ẹgbẹ́ ẹnu sí máìkì sọ̀rọ̀. ayé rẹ ti wúkọ́ kò níbi tí ń lọ. wọ́n dẹ̀ ka àwọn reason tí ò ṣe ní gbéra I was there till almost 9 o'clock. ó lẹ bọ́dì mọ́lẹ̀ sincerely kò gbé bọ́dì. mo dẹ̀ reason pẹ̀lú ọ̀rọ̀ tán sọ olóṣèlú ìtanra wọn nulẹ̀ o wọ́n ń tanra wọn àtọ̀ ẹni tó sọ̀rọ̀ pé ó dáa kò dáa ó mọ̀ pé àwọn míì wà nínú àwọn tó yẹ pé honestly kan dánù rẹ̀ sì ni wọ́n but if the party decide pé okay ẹja lọ lò kí ni àwọn fẹ́ ṣe if bẹ́ẹ̀ bá lóhùn tẹ́ fẹ́ sọ èèyàn ayé àmọ́ ìjà lábẹ́nu ni the highest ẹ lè ṣe ẹ mọ́ bínú ọ̀rọ̀ yìí ẹ̀yin ẹ̀yẹ wa ní action group níjọ́ nígbà tá a lọ ṣe meeting níjẹ́ gbogbo ẹnìkan náà wọ́n sókè pé ó lóun mú wá bí ìmọ̀ràn ni o ẹ mọ gbọ́rọ̀ yẹn o in the presence of Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pé àbí kí bàbá ọkú mọ̀ lọ́mọ ká wẹ́lò mi tí ó mọ̀ lọ bóyá bàbá ni mo láìkì mi mọ̀ bóyá nìyẹn délé ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n ṣe meeting ó dẹ̀ suggest ẹ̀ dẹ̀ wo ọ̀rọ̀ yẹn bó ṣe rí ẹgẹ́tẹ̀ but people questioned him why must you say that. no question gan lórí sọ àbí ìbéèrè ló béèrè o. pásítọ̀ ṣe pé àwọn béèrè kan àti kéèyàn pọ́kẹ́tì ẹ bá ti wojú èèyàn báyìí tẹ wo arrangement bá ti ìbéèrè ẹgbẹ́ àmọ́ jẹ́ ká fọyàn nìkan lórí. níbo lórí so olóṣèlú kì í tẹra wọn nínú ilé bọ̀ tán bá dé àwọn àpàrọ̀ fún wọn ìtẹ́ni yẹn sọ ó mọ àwọn tí ò dáa ó dẹ̀ mọ àwọn tó dáa. ó wá ṣe láni ó dáa kò dáa ẹ láìkẹ́ o ẹ láìkẹ́ o sókè báyìí aráàlú òwò pé yẹ́s wà lẹ́yìn ní tàǹfẹ́ ni tínú wọn dùn wọ́n mọ̀ ṣùgbọ́n. wọ́n sì máa ń táwọn fà wọ́n lọ́wọ́ sókè tá aráàlú ó kò ṣe. tí wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ wọn kúrò ń bẹ̀ tí wọ́n lẹ́ bí ọwọ́ tàgbà. wọ́n mẹ̀pá aráàlú ohun táwọn fi lè convince wọn wà ẹni tá a mú wọ́n yọ ọ̀dà ṣùgbọ́n ẹgbẹ́ owó báyìí ẹgbà báyìí ẹgbà búrẹ́dì ẹgbà kúrúkú ẹgbà tí gàrí. táràlú bá ti mọ̀ pé tí wọ́n bá mẹ́rin tí ò dá wá ti ń pa àwọn lówó àwọn tẹ̀lé kí ni gbé tá a wá mọ́ ké tí wọ́n bá débẹ̀ tán nígbà tó yẹ pé àmọ́ náà kí wọ́n tó débẹ̀. a jẹ́ pé dividends of democracy bẹ́ẹ̀ bá jẹ láti ń jẹ́ dọ́tà àdìbò yẹn. ìjọba wọ̀ wá. ẹ wò sá ẹ já lọ báyìí o. n bó ló fẹ́ lọ. mo máa alága kanṣu kan mi ní dárúkọ ẹ. yóò dákọ ẹgbẹ̀yìn náà ni o. wẹ́dà Ọ̀yọ́ Ọ̀ṣun. èwo ni wẹ́dà Ọ̀yọ́ Ọ̀ṣun kò ní dákọ ẹ. in 2016 ìjọ Monday ni wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀. fúnra alága kanṣu yìí ló pín ráìsì ló pín ẹ̀wọ̀ ó pín adìẹ mọ́ kò gbé fáwọn lídà ó ní káwọn ọmọ ẹgbẹ́ wa máa gbà pásítọ̀ ọ̀rọ̀ mi yé yín pé tí ò fi gbé láwọn lídà lọ́wọ́. ó jẹ mọ́lẹ̀ ni. wọ́n bá pè mítìn. the first thing àwọn tí ń jà fún gangan lọ́wọ́ tí ń torí wọ́n gbàwẹ̀ gbà ẹ kó lè dọ́wọ́ yín ló kọ́kọ́ náwó sókè pé hello àwọn ọ̀lẹ́kì ń tẹ́ ṣe o gbogbo tẹ́ ṣe sàárà ni o kò yẹ kó sẹ́yìn lẹ́pìn fún wa ó yẹ kẹ́ gbé gbọ́dọ̀ àwọn lídà wa lọ́nà ó lóun dẹ̀ bú sẹ́kún kódà ẹ dákun kí ni wọ́n láwọn ń fẹ́ gan. àwọn lídà ti wọnú wọn ni. àwọn leaders irú ọ̀rọ̀ election tẹ sọ mú ṣe lẹ́kọ̀ọ́ tẹ sọ pé ìmùtọ́ bá fẹni tí ò dáa kalẹ̀ wọ́n wá kó nǹkan kan tì í. wọ́n kó nǹkan tì í. no àwọn politicians nìyẹn o. iná mú sọ pé leader tó bá fẹ́ fún àwọn olóṣèlú nìkan leader àwọn náà wà á ràn. no tẹ bá mọ̀ pé leader tẹ mọ̀ pé jẹgúdúra wọn àti òkò lé wọn lé nǹkan yẹn lórí. leader náà ni ó yan leader náà lọ́ràn tó bá fẹ́ olóṣèlú ni o tó bá fẹ́ olóṣèlú nìkan leader náà lọ́ràn. because tó bá ti ń dá wọn fún o ti ń dress o ti reduce influence wọn. o ń reduce influence wọn kí làwọn náà wá ń ṣe fún. gbogbo ohun tó bá ní wọn ṣe fún ọ ètí ó làkàbá ètí ó lè pè ètí ó làṣàṣì ètí ó lò gbogbo ẹ wọn lò fún ọ. ṣé agree pé tó bá ti fẹ́ pin true leader ní kẹ́ni tó ní. kẹ́sẹ́ ní onínú pátì yìí ni o kò ṣe faraàlú o. bá sọ mú ipẹ́ lómi. tó bá ti fẹ́ lóòótọ́ ìparaàlú lẹ fẹ́ fún ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe fún. bí government employment nísìn bí government employment nísìn káwọn náà leader ní kó mórúkọ wá kẹ́kọ̀ọ́ bàkájá leader àdàdà wo ní mórúkọ wá leader ló ní kó lọ mórúkọ wá leader wo ló mórúkọ wá leader burúkú ló mórúkọ wá ló mórúkọ wá kò sí olóṣèlú tó ń ṣe employment o leader ni ó mú kọ lọ olóṣèlú náà wọ́n ń fún. ìtì wọn sọnù tó fi wá sọ pé. wọ́n ṣe kan tí mi mọ̀ pé olóṣèlú kan wọ́n fún o. bóyá wọ́n kàn fún ẹ̀yìn slot ń bẹ̀. wọ́n fẹ́ mi slot o wọ́n ṣe táwọn èèyàn lọ ṣe exam
tó sì mú àwọn èèyàn o. exam. tó sì exam. zero tá sọnù employment ni o. pastor yes employment. employment kọ́ làwọn máa ń sọ. kí lẹ̀ ń sọ. empowerment mo rò pé ń sọ. employment tí Ṣèyí Mákindé ṣe lọ́yọ̀ state. ẹ̀yin náà máa. ní ìbámọ̀ mi o kò mú leader kankan. kò mú leader. wọ́n ṣe exam wọ́n pass ni. gbogbo àwọn tí ò ríṣẹ́ ṣe nílùú àwọn Fẹ́mi wọ́n ríṣẹ́ lọ́yọ̀. wọ́n ríṣẹ́ lọ́yọ̀. àìmọye àwọn ọmọ Ọ̀ṣun tó ríṣẹ́ lọ́yọ̀ tó pé wọ́n ṣe lọ ṣe local government farabalẹ̀ náà. farabalẹ̀ tó ló ń ṣe àwọn olórúkọ lọ́dọ̀ yìí lọ́dọ̀ ṣe gbogbo àwọn tó lọ gbàlẹ̀ gbọ́dá ọ̀nà àrà nkankan tẹ lọ ṣe local government station lọ ṣe tábà yẹ̀wò tí ń bá yín. nídìí ká yẹ̀yẹ̀ wò kò sí. ẹ wá àwa yẹ̀wò. èdè ẹnu yín láti mọ̀ pé ṣẹ̀ṣà ni ọ́. Ọ̀yọ́ ló lọ sọ Ọ̀ṣun ló lọ yọ. ó bá ti di bí ọ̀rọ̀ èdè ẹnu yín láti mọ̀ pé Ọ̀ṣun ìdílé lọ. ọmọ jáde pé Ọ̀yọ́ ló lọ sọ lọ́wọ́ èmi yọ. lérò pé dẹ́ni ẹ̀ advance ni pé party supremacy ṣùgbọ́n èdè tó kàn pé pé. ó dáa kò dáa èdè yẹn ò dáa èdè yẹn project content heart wọn wípé gbàgbọ́ ó project content heart wọn so understand wípé heart wọn ò dáa sáràlú akẹ́kọ̀ọ́ sọ pé ẹ lè fọ́ràlú ní tí ò dáa kẹ́ẹ̀dẹ̀ enforce ní tí ò dáa lórí aráàlú so understand because of selfish interest nǹkan burúkú ni náà. so ká máa expect. so ká máa sọ ó dáa kò dáa ní ìsìn lámọ̀ sọ. àwọn candidate wọ́n dáa. wọ́n dáa. ntí ẹgbẹ́ fà kalẹ̀ nu agbọ́dọ̀ tẹ̀lé wọn. omi sọ pé wọ́n change pẹ̀lú. tálẹ̀ tó sọ̀rọ̀ yẹn gan-an. kí ni ló sọ Ọbaṣá ló sọ. Ọbaṣá ni. mo rí fìlà ẹ̀. ó break record in the entire Nigeria tí ò ṣẹlẹ̀ rí ṣẹlẹ̀ so ó ní náà ti ní stamina. báwo ni o ti ní stamina ó dáa kò dáa náà ni ẹni tí àwọn federal government tán tẹ̀lé lẹ́yìn báwo ni o ti ní stamina tán bá tẹ̀lé lẹ́yìn tán máa tẹ̀lé Adédùbú lẹ́yìn kò yọ ọ́ Ládọjà. ó ṣe nígbà yẹn. ọba àgúnlẹ̀ wa. mo wọ́n bá dán. kálí mọ̀ gbàtẹ́ dé ni o kálí mọ̀ gbà ẹsẹ̀sẹ̀ dé ni o. wọ́n tẹ̀lé Adédùbú lẹ́yìn tán kágbára fún un ebi dictionary ní tọ́gì ló ṣe kínní ní àwòsì. ajalẹ lẹ́yìn ọ̀pọ̀ bọ ni. wow dictionary. ṣé ọmọ ìjọba bábù ni àmọ́ jẹ́ kúrò náà lónìí. ṣé kí sàṣà mọ̀ union náà ṣe. union náà ni àwọn ọmọ òsì wọn. àwọn òsì wọn. àwọn lọ jáwọ́ union náà ṣe o. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.